Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Bá a ti fẹ́ kó máa rí nì bẹ́ẹ̀ la fẹ́ kó máa rí ta ló ọkùnrin gbogbo àwọn tó bá kú báyìí àwọn lu ayé gbóni inú ìyá ọmọ ọdún mc wọn àwọn onílẹ̀yìn ẹ̀kẹ́ni ìmọ̀ ní ojú òkú ẹni ẹ̀ta àbáta àmọ́ ẹ̀kọ́ ni ẹ̀jẹ̀ ojú òkú bí tọ́wọ́ wọ́n tètè tẹ̀ abọ́lọ́kù jòkó mo sì ṣe ẹ̀ka nàìjíríà wọn ni mo parí ayé àìké tó lè jù ọ́ lẹ̀. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن kókó ọgbẹ́ inú mi nínú lónìí ìyá ìgbà dára yé. وفصاله في عامين ẹ̀yin àfẹ́ àwa lọ́yọ̀ọ́ kéwú dáa ké lọ́dọ̀ yìí lòdì ẹ̀rí ọlọ́ọ̀ni ìwọ ọmọ kọ́kọ́ wo bí ìyá rẹ̀ ṣe lóyún rẹ̀ lórí ọ̀lẹ àti ọ̀lẹ ìjọ gbígbin ìjọ ọmọ fẹ́ sùn wọ́n má ro oorun sùn nítorí tiẹ̀ ọlọ́ọ̀ni ìwọ nìkan tó wá kọ́. حملته أمه وهنا على وهن وفصاله في عامين وفصاله في عامين ọmọ ìyá wa lùsìlátù máa wò mí kí ló tún wá ju bọ́ bá wẹ̀yẹ̀ yẹn ló wò lónìí máa dúpẹ́ fọlọ́ òun wò wájú orí àwọn nínú àwọn téèyàn rí rárá gbogbo wọn ló kó wáyé máa dúpẹ́ fọlọ́ ọlọ́run rí lẹ́yìn yìí ni wàbí sọ́ọ́rù fi ámẹ́ yìí ni ó tún wá mú yẹn gbá yàyà rẹ̀ lùsìlátù ọdún méjì àbí jù bẹ́ẹ̀ lọ ó tún mú ọyàn ni gbogbo tá à ń rí lára àwọn ìyàwó wa táyì fi fẹ́ fi wọ́n lẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀yin ọmọ ẹ̀yin lẹ́dẹ̀ rí gbogbo ẹ̀ kódò nígbà gbogbo ògbérí mọ́ làtún wá fi ń nàgà wò ta pé àtúwá ètò dúró àwọn ọmọ náà wọ́n lálà sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ làwa méjèèjì lájọ ní àwa làwa ní gbẹ̀yìn ọmọ òní tiẹ̀ mú ọlọ́jẹ̀jẹ̀ wá bá wa ṣe àwọn obìnrin nìsín àánú tí wàá jẹ́ káwọn ọmọ òní mọ́ ẹ bá ti fún wọn wẹ́rẹ́ lóṣù méjì nísìn wọn kò lẹ́nu àwọn olókùtà máa mú nǹkan wa. wọ́n gbọ́dọ̀ wọ yìí àánú inú ọmú yín lọ́wà ọ̀dọ̀ wọ yìí kọ́mọ ọmú bérebére inú ọmú yín lọ́wà. ẹ bá máa lọ́yà ẹ má jẹ́ ọ̀ya rèébè ẹ jẹ́ rí àwọn ọmọ pé. وفصاله في عامين àwọn olókùn ìyàwó ló sì tún wá fún ọlọ́yẹ̀ ọdún méjì wa kó tún mú ọyàn òun bẹ́ẹ̀ kí ló tún wá rí. أن اشكر لي ولوالديك إلي المصير alisi kuri wàlúwàlì dẹ́ka ìwọ máa dúpẹ́ fẹ́ ni ọlọ́run ìdúpẹ́ òun ló ń dúró ni ọlọ́run bí ọmọ ni ọlọ́run ló ń di sáà fún ọmọ òdúpẹ́ fún òun alisi kuri ìwọ máa ó dúpẹ́ fẹ́ ni ọlọ́run ni bá a bá dúpẹ́ tèmi tán wàlúwàlì dẹ́ka òbí rẹ méjèèjì tó dúpẹ́ fún wọn tí wọ́n bí ọ tí wọ́n bá bí ọ ò ní dín tọ́da lónìí kọmíṣánná ẹnu wa àtàrà àyà ni olówó ẹnu wa àtàrà àyà ni àfáànù wa àtàrà àyà ni godfather tí ń bẹ láàrin wa àtàrà àyà ni sínétọ̀ ta níwájú àtàrà àyà ni bí ọba bí olùfẹ́jẹ gómìnà. أن اشكر لي ولوالديك إلي المصير ọlọ́run ní dúpẹ́ fún mi kò sì dúpẹ́ báwọn tó bí ọ wá bà pọ́nú èmi ọlọ́run lẹ́ ń padà bọ̀ ọ̀ ń pọ̀ lọ́dún èmi ọlọ́run bọ́ ọba fún wọn ní tọ́yẹ kó fún ọ pàdé èmi ọlọ́run náà. àwọn abáwọn dúpẹ́ ọmọ àmọ́rí ṣe nítorí dáadọ́ sí i gbogbo wọn náà dákú tí wọ́n bá di òkú kalẹ̀ báyìí òkú ọmọ wa sọ báwọn ti ń di pé ẹ bá fi bí ojú mi lẹ̀ mo fẹ́ rí àwọn ọmọ mi torí pé ìwò ògbẹ̀yìn náà ló ń fẹ́ wò wọ́n yìí. àwa tá à ń di òkú àní gbọ́ bá a bá tún gbé girigiri gbẹ̀rọ̀ òkú ọmọ gbé ẹ̀dá pé gbé mi kalẹ̀ náà
ẹ jẹ́ ìwọ àwọn iléèwé torí gbé gbẹ̀yìn ní ànídáhùn à ń gbé lọ nítorí àgbọ̀ bí mo ti ní gbọ́dọ̀ tiwa náà lónìí ìyàwó àánú sì ti wọ sàárì lọ́nu ìyá pẹ́pẹ́ nísìn láwọn nìkan ọ̀hún ṣe ń rí àwọn lóye ẹ̀ fi ń pa àwọn bàbá wọn ní pé wọ́n wá bá wa gba àwọn òfin wa lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ètò ọ̀fà àti àwọn àfáàfin ló nílò àfáà níyà yìí lónìí nù ọlọ́run kò fèrè ìjìyà wa ló sọ̀rọ̀ ọlọ́run bá kẹ́ ọ ọlọ́run bá kẹ́ ọ. Amina. MC ẹ kú sẹ́ni lórí iṣẹ́ yá. ẹ kú sẹ́ni lórí iṣẹ́ yá. ní kọ́lẹ́tà lọ́wọ́ wọ́n ọ̀gánáìsì how are you. ẹ̀yin ni o sínétọ̀ náà ẹ̀yin lọ́ba sínétọ̀ ẹ máa bọ̀. Ọmọka. ọmọ ìyá mi ìgbẹ̀yìn ìyá wa Nusiratu òun la wá dẹ́kọ̀ ìgbẹ̀yìn tiẹ̀ náà bọ̀ njọ́ kan ọ̀tàn njọ́ kan ọ̀tàn njọ́ kan. Matat ummu waladin. MC olóòmọ ìyá ọmọ kan kú bí ìyá ọ̀rẹ́ wa tá a bá wá ti kú yìí. Faqala ya ummi. ẹ̀rí kúrẹ́lẹ́tì ọmọ wa ní ìwọ ìyá mi. Ya habibati. ṣégo ìkìyà rẹ̀ ó ní o ìwọ ìyá mi ààyò mi. Ya hisni. ìwọ ìyá mi fẹ́ǹsì mi tí ẹ̀já burú ó ṣe mí. ẹ̀yin ìyá ẹ̀yin tẹ́ ẹ bá lájẹ ní torí ọmọ yín ni ẹ fi ní ẹ̀yin àjẹkàn bẹ ẹ̀gbádùn ọmọ ọlọ́mọ lẹ́mọ̀ ilé àníkò rẹ àgàbọ́mọ rẹ gbogbo tí wọ́n bá ń lè bọ̀ kó o ti gbé lójú ọ̀nà pé wọ́n ló ti máa ṣèyẹ báyìí ìyá mi já padà ọmọ rẹ náà ni ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ gà nínú ilé àgbàtẹ ẹ̀fẹ̀ jẹ́ ẹ̀kú tán ọmọ tẹ ẹ rí pé ń bọ̀ òun ni ó ṣe oríire nínú ilé àgbàtẹ pátí gbogbo wa wá fáànù gbogbo wa tá a fi kọ́lé wa ọwọ́ ajẹ́rú kan náà lọ gbogbo ẹ̀ wá kán níbẹ̀ ti pa gbogbo àwọn tí ó sàánú wa. ẹ dẹ́kun ẹ̀yin àjẹ́ ẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀ rí ẹ̀ṣọ̀ kan ẹ̀pẹ̀ wúlẹ̀ ẹ̀jẹ̀ tán ìjọba kan tí ó bí yín òsì ẹ pa màálù ẹ̀ wọ tán tẹ̀gẹ̀tẹ̀gẹ̀ ẹni tí ó bí yín òsì ẹ fi yàn lẹ̀ ìwọ ìyá bàjẹ́ torí ọmọ rẹ kò sí nǹkan kan ìwọ ìyàwó bàjẹ́ torí ọkọ rẹ yéé ṣe ta ló lóun òbí ọ bàjẹ́ torí ọkọ rẹ máa ràgàbọ́ ọkọ rẹ má bàjẹ́ rẹ ṣe kà ó rí pé bàbá ràgàbọ́ bàbá níwájú ọlọ́run wọ́n bá ti bá bàá sọ̀rọ̀ pé tọ̀ èyí ṣe tí ọ̀tọ̀ ẹ̀ ń gbé ọkọ sọ pé ọlọ́run bá ń filẹ̀ torí mi náà ni mo sì sáyìn rẹ̀ ẹ má ṣe kà ikú ń bọ̀. Anti amuni wa quwwati. ọmọ ní wọ́n ọ̀yá mi wọ́n gbé ìyá rẹ̀ kalẹ̀ láyìí ọwọ́ àgbò tì ìyá yìí ti kú ó ní wọ́n ọ̀yá mi ìwọ ni ìfọ̀kànbalẹ̀ mi Wa quwwati wọ́n lágbára bí kẹ́kọ̀ọ́ yá ìyá gbára mi. ya ummi. ó ní wọ́n ọ̀yá mi o. Qumi. Wa in lam takun yamussuni ahadi. ó ní wọ́n ọ̀yá mi dìde ńlẹ̀ dìde ìyá mi bọ́ ọ̀bá dìde ọwọ́ ọ̀tá ó tẹ̀ mí. Yes. ẹlẹ́mọ̀ ẹ̀yọ́mọ̀ ìyá wa ẹ̀yọ́mọ̀ ìyá wa ta wá bá ní ìlú ni ẹ ṣera yín lọ́kàn o ẹ ṣera yín lọ́kàn o bẹ́ẹ̀ bá fọ́nká ọwọ́ ọ̀tá ọkàn yín o ẹ ṣera yín lóṣooṣù ọwọ́ ni o lẹ́yìn ìyá yín. كوني جميعا يا بني إذا ترى. ẹ dìpọ̀ ẹ jẹ́ kan ṣoṣo torí pé bẹ́ẹ̀ bá fọ́nká. خطبا ولا تتفرقوا أحدا. ẹ̀yin náà rí balẹ̀ ni ẹ bá mú wá wá du alẹ́ yìí ṣe kò sólù ẹ̀ tó lè dalẹ̀ kan náà. فلها àwọn ẹ̀ bá yọ lẹ́yọ̀ kan báyìí ẹ sì mọ̀ kan pọ́n bẹ́ẹ̀ bá yọ lẹ́yọ̀ kan báyìí bẹ́ẹ̀ bá ti fọ́nkálẹ̀ ìyá yín tẹ̀ ṣe tiẹ̀ ṣe tèmi ọwọ́ àwọn tó fẹ́ mú yín tẹ́lẹ̀ ó sì wá tó yín. فلها الحمد بعد حمد إلهي. ọmọ ní mo dúpẹ́ fún ìyá mi tó bí mi mo dúpẹ́ púpọ̀
ولا شكر في مدى الأيام. ẹ̀yin àbá dídí oṣù mẹ́sàn-án níjọ́ ebi dídí oṣù mẹ́sàn-án níjọ́ àárẹ̀ oyún àkọ́kọ́ ní ìyá sì lágolo tọ́ torí pọ́ ń bọ̀ láyé bọ́ ọba tọ́jú ìyá rẹ̀ ó ṣe àgbákò wájú ọlọ́run. olùgbòlò ẹ̀ mọ́ bínú ẹ̀ gbádùn nítorí pé bẹ́ẹ̀ bá mú tẹ̀ yé máa ń tẹ̀ ń sọ. ọ̀gá tó wá ń kọrin ìtọ́nà ní amáhùn ó tún wá tanná sí igbó owó ìkàgbá wọn pé ẹ̀rọ ọwọ́ mi ni ẹ̀rí gbẹ̀ngbẹ̀ mo ní kò sí ní yé ọ́ àwa la àrọ́wọ́ rẹ̀. Ìyá àhàtọ́mù ọ̀hánlímọ̀tì. ẹlẹ́fẹ̀ẹ́ ní la ilaha illallah. La ilaha illallah. Ọ̀yọ́ la wà yìí mùsùlùmí ló dominate Ọ̀yọ́ ẹni la ilaha illallah. ń lọ bí àdúrà díẹ̀ lónìí ẹ pé ọ̀rọ̀ òbí ká ọ̀rọ̀ MC ọ̀rọ̀ òbí ọ̀ka ọlọ́run la ọlọ́run ọ̀wọ̀ tọ́lọ́run fún ìyá àti bàbá kó lágbára púpọ̀ dàpọ̀ ìwọ ọmọ tọ́jú ìyá rẹ bàbá fẹ́ rọ́nà lọ ṣàánú ìyá rẹ bàbá fẹ́ rọ́nà lọ padà báyìí pé àjẹ́rì ìyá tiẹ̀ ò gbọ́dọ̀ bá wọn pè bẹ́ẹ̀ tọ́ba bá wọn pè bẹ́ẹ̀ ọlọ́run ọba òwú ìyá rẹ nù ẹ rí pé inú tọ́lọ́run ṣe fáwọn ìyá wa a lè pè yá mi ní ìyá wa láyé ìyá wa láwọn pè ìyá wa ẹ wá wọlọ́run. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaytanir rajim. ẹ lápẹ̀ ẹ bá parí ẹ. Bismillahir rahmanir rahim. ẹ wọ ọlọ́run o wọ́n ní wà wá sẹ́yìn náà lè ń dání bí wá àbí. ووصينا الإنسان بوالديه àdáwání. حملته أمه وهنا على وهن وبصاله في عامين. وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. أن اشكر لي ولوالدي إليك المصير. ẹ̀yin àfa tá a kọ́ ní Kùránì lọ́dọ̀ yín ẹ wo ọ̀rọ̀ ẹyọ kan yìí kí n bá lè ṣàdúrà. ووصينا الإنسان بوالديه. ọlọ́run láwọn ọlọ́run ẹ dákun ẹjẹ́ afọrabalẹ̀ ẹ dákun à ń ké Kùránì ẹjẹ́ afọrabalẹ̀ torí ọlọ́run ẹ dákun. máa gbà ẹ ń gbọ́. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين. ẹ̀rí ẹ̀yin Ọ̀yọ́ nínú ọba tó lágbára ẹ̀yin Ọ̀yọ́ nínú ọba akin ọba nínú ọba tí máa bọ̀ tilẹ̀ máa rọ ẹ dọ́gbọ̀ ẹ̀yin Ọ̀yọ́ ó yẹ kẹ́ bú ikú pé ikú ò ṣeun ó sì pọ́ mọ́ rẹ. ووصينا الإنسان بوالديه. ikú bàbá yèyé ikú mu lọ ọmọ akúkú ti kú ọgbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ọgbọ́dọ̀ ṣe ẹ̀rí bàbá kọ́kọ́ sàárẹ̀ àrùn dé nígbọ̀yà ikú dé àṣẹ ikú òṣèré olùpadà fi Ọ̀yọ́ ọmọ kan ṣoṣo tó ní. ووصينا الإنسان بوالديه. bàbá ṣe pé oògùn ọ̀rọ̀ ikú ni Aláàfin Ọ̀yọ́ kò ní kú. ẹkùn ní kásẹ̀lé tòun ti bẹ́ẹ̀
ikú gbẹ́lẹ̀ wọn kó lórí ẹkùn ọ̀pá wọn. ووصينا الإنسان بوالديه wọ́n ọmọdé kù wá ẹlẹ́gbẹ̀ẹ́ bá gbé sí àwọn ọmọ ìyá mi ok nínú yẹn máa dùn ẹbí síbi tó dáa tọ́wọ́ owó tètè tẹ́ ọmọdé kù wá gbé sí àwọn máa gbé bọ̀ wá nínú rẹ̀ yòókù kọjú sọ́ọ̀gá rẹ̀ láyé yòókù bá wọn ayé àkàrà ìwọ̀n kọ́ ọgbọ́n mi tó ṣàdúrà. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن حملته أمه وهنا على وهن وفصاله في عامين وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير أن اشكر لي ولوالديك إلي المصير. ọmọ ìyá wa lùsì tí gbogbo wa ta tẹ̀lé wa láti Èkó ọlọ́run láti sàzọ tẹ́lẹ̀ fọ́mọ èèyàn. ووصينا الإنسان بوالديه. ẹ dàgbé ọmọ bínú ẹ̀yìn àfa wa MC olú ọmọ ní kí n kíkúnlé poli olóòní wọlé bọ̀ òní. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.